ẹ káàsán ẹ̀yin ọmọ ìyá mi, ẹ káàsán ọmọ yín náà ni táyédolú ẹ̀jẹ̀ ara sókun ẹ̀dùgbàlájà lórígbé àti Jedijedi ní ìgbálẹ̀ tí gbogbo ayé mọ̀ sí babaláwo international. Ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi confam ẹ̀yin tẹ́ ń pè mí fún àgbo ìgbẹ́ ẹ̀jẹ̀, ẹ̀yin tẹ́ máa ń yàgbẹ́ ẹ̀jẹ̀, ìgbẹ́ ẹ̀jẹ̀ àgbo yìí onílé àgbo ìgbẹ́ ẹ̀jẹ̀ nìyẹn tó máa kó gbogbo àwọn ó ṣiṣẹ́ fún páì bó sọ yẹn, ó ṣiṣẹ́ fún páì ẹni tó bá ní páì ó ṣiṣẹ́ fún iṣẹ́ ìdájú ó confam. Kò yẹ kí n kọ́ yín bọ̀ tí kí la mú aláyé kí la máa mú lọ sọ́run ọmọ ẹ̀ kò sí ìwọ tó bá ní bí tó bá ní àìníà ó ṣiṣẹ́ fún ọ̀sọ̀. Báwo la ti máa ṣe ẹ̀yin ọmọ ìyá mi, báwo la ti máa ṣe ẹ jẹ́ kí ká sáré kọ́ akápẹ̀pà ẹ jẹ́ ká pin kíní lílé bàrà lílé ẹ jẹ́ ká pin gbogbo ara ẹ̀ ká gbọ́ gbogbo ẹ̀gúsí inú ẹ̀dànù ká gé kékèké halfway ó yẹ halfway ló dájú ká lò á lò halfway à kó sínú 2.5 litre àbá ti kó sí halfway ní ká lò á lò halfway à kó sínú 2.5 litre àbá ti kó sínú 2.5 litre. Báwo la ti máa ṣe àwa gé epo ọ̀gánwó ẹ̀dẹ̀ wọn léwọ́ ọmọdé máa ti rà ó àti ilé àti gbogbo kòtẹ́fẹ́rà ẹ̀dẹ̀ wọn léwọ́ ọmọdé máa ti lọ rà á gé kékèké ipò ọ̀gánwó yẹn náà á gé kékèké á dà sínú èkè yẹn lé orí kíní ìmọ́lẹ̀ tí a bá ti dà lé lórí mọ́lẹ̀. Báwo la máa ṣe a máa ń wá ewé efirin àgbó a máa lọ rà lọ́jà àgbó tí a bá ti gbó àtúndà lé lórí mọ́lẹ̀. àwa mú káwọn bílálà kékeré àwa jù lé lórí. Ọmọ ìyá mi kí la máa ṣe a máa da ọtí lé lórí a da hot lé lórí. Ó bá lè fomi ó bá lè lo omi ó lè lo omi o ó bá lè lo omi ó lè lo omi o ó bá lè lo omi ó lè lo omi o but hot lèmi wọn fi lò ó tó ṣiṣẹ́ gidi gan. ẹ wo iṣẹ́ yìí confam o tábà tó wá fọ́ máa ṣe a máa bu díẹ̀ short cup nígbà tá a bá rí pé àárín jáde because ó máa yà ìrìn gbẹ ó lè yà ìlà ẹni gbẹ a máa lò ìmí ìgbà míì wà ó lè má yà ẹni gbẹ tó bá rí pé because èpò ọ̀gánwó èpò ọ̀gánwó yẹn bá lè suppress káwa yẹn that's the reason why mo sọ pé ká lo èpò ọ̀gánwó sí so ó lè máa ṣiṣẹ́ fún ẹ̀yàn ọkùnrin ó ti yé ẹ̀yàn ọkùnrin ó ti yé yín ó yé obìnrin míì náà sef tó máa ṣiṣẹ́ fún kinní yẹn so bó ṣe wà yẹn tó bá fọ inú ẹ tínú ẹ bá wà òkè tó bá clear wà rí pé wọ fúnra láì wà rí pé bàbá ńlá ẹ máa ṣe ó máa jáwé lò bó ṣe rí ní àdúrà gbàgbà. Ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi ẹ má fi iṣẹ́ ìṣeré o kéré kò yẹ kí n kọ́ wa but because àwọn kan báyìí mo fi ń jẹun understand so ìkànnì àwọn fi ń jẹun nìyẹn so but mo ní láti kọ́ ẹ máa kọ́ ẹ kò sí nítorí pé kò sí kan tá a mú wá láyé kò sí kan tá a máa mú lọ sọ́run ilé ayé ẹsẹ̀ bàtà mẹ́fà mi o ẹ má gbàgbé mama type number mi mi ní máa pè mama type ẹ̀ sórí kíní mo ní máa type ẹ̀ sórí write up mi lókè ṣẹ́gbọ́ ìrìn àjùbùkọ́ ajé tiwa so thank you very much God bless you. Orúkọ mi náà kò yí padà babaláwo international. Ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi if you love me if you know really love me just please and please do something for me share this video share it torí àwọn kan need it níta someone may need it. God bless you. Ire àti kó bá ṣe ọwọ́ tó fi share yẹn lágbára ìdìmọ̀ rẹ̀ wàá fi gbé kan rẹ̀ ṣe lágbára ìdìmọ̀ rẹ̀ mo sọ fà rí bẹ́ẹ̀ o ire o.